Hmm. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi. Ẹ kú dédé wòyí. Ó yẹ kẹ́ ti mọ̀ pé tí bá ti gbé nǹkan wá sí yín létí báyìí, ọ̀pọ̀lọpọ̀ question táwọn èèyàn máa ń bi mí ni mi kì í fẹ́ máa dá, mo máa fẹ́ kí gbogbo àgbáyé kan jẹ àǹfààní ẹ̀. Number one, ẹ jọ̀ọ́, ọmọkùnrin kan fi ẹjọ́ kan sùn mí lénìí nípa ìyàwó òun tìjú, kò lè bá òun ṣe, kò lè bá òun, àwọn ò lè jọ dóra wọn, wípé kóun tiẹ̀ ní pé kó ṣí ọyàn fóun, á lóun ò lè ṣọ́yàn fóun, òun ò tiẹ̀, òun ti wá kórìíra ẹ̀ nísìnyí torí òun ò róbòdó níbi tóun wà, gbogbo nǹkan tóun dẹ̀ ní kó ṣe fóun kò fẹ́ ṣe fóun, kí ni káwọn ṣe sí? Mo wá sọ fún mo ní má wọrí, mo ní kókó là ń rán fún adití, mo ní mi ò ní jẹ́ kó sú mi lọ́rọ̀ àwọn obìnrin wa ni. Ẹ jọ̀ọ́, tí ọkọ yín bá wà lájò tó wá pè yín pé òun fẹ́ rọ́yàn yín, òun fẹ́ róbò yín, kẹ̀ṣí fóun lórí fóònù, ẹ jọ̀ọ́ kí ló bàdé ń bẹ? Àbẹ́sìn tún ní ká má ṣe yẹn. Ọkọ tó láṣẹ lé yín lórí, ọkọ tó bá tiẹ̀ wà lájò tó wá sọ pé jẹ́ ń rọ́yàn ẹ̀, jẹ́ ń rí díẹ̀, jẹ́ ń rí bó ṣe rí, kò yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni wípé ó tiẹ̀ sì ń rí ti yín rò. Àbẹ́ mọ̀ pé ọkùnrin míì tó bá fẹ́ ṣèṣekúṣe, tó iṣẹ́ bá gbé lọ sájò tó gbé kúrò lọ́dọ̀ yín, ẹ mọ̀ pé ó ti ní freedom. Tí ọkùnrin bá dẹ̀ ṣe ń rántí wípé òkè, jọ jẹ́ kí n wo ọyàn ẹ, ṣé ọyàn ẹ fún mi, ṣé òbò ẹ fún mi, mo fẹ́ wò ó, jẹ́ ká jọ bára wa ṣeré lórí fóònù, jẹ́ ká jọ ní telephone sex, jẹ́ ká jọ bára wa ṣeré lórí fóònù, kára mi tiẹ̀ lè wálẹ̀. Ó yẹ kẹ́ máa ṣọpẹ́ fọ́lọ́run ni. Ọkọ tó fẹ́ ẹ, tó ní kó jẹ́ kó ń bẹ ṣeré lórí fóònù pé òun fẹ́ rí ọyàn ẹ, tó dẹ̀ jẹ́ pé ọkọ ẹ, partner ẹ jọ̀ọ́ kí ló bàdé ń bẹ? Tó o bá ṣí ọyàn fún ọkọ ẹ, tó o ṣídìí wọn ọkọ ẹ nígbà tí ara ẹ wà lọ́nà, ta ló tún fẹ́ ṣídìí fún? Ta ló tún fẹ́ fọyàn fún? Ọkùnrin tó wà tó mára dúró, bó bá jẹ́ pé ó tiẹ̀ fẹ́ dóbò mi, tó tẹ̀ sì rántí sọ pé òun fẹ́ wo ọyàn ẹ, òun fẹ́ wò díẹ̀ láàárín ìwà àti ẹnìkan, pé yẹn máa jẹ́ kára òun wálẹ̀, tó wá ní ojú ń tì ẹ́. Ọkùnrin míì náà wá ní kíyàwó òun lọ ra pátá sexy panty, ó ní ìyàwó a máa lójú ń tì àti lọ. Ta ló ń lọ síbi tí wọ́n ti ń ta pátá tó máa wọlé, tó máa fa ẹni tó ń ta pátá wọlé pé ẹ wò pátá tẹ máa bá mi ṣà, bra tẹ máa bá mi ṣà, àwọn tó máa da orí ọkọ mi rú ni, pátá tí ẹ pé ọkọ mi máa rí lára mi torí ẹ máa dàrú. Ṣé kò ń ṣẹ̀yìn ló yẹ kẹ́ máa sọ bẹ́ẹ̀, tẹ máa lójú ń tì yín àti ọkọ á tún fún yín lówó pé kẹ́ lọ ra pátá tó máa lè fi do yín dáadáa, ẹ lójú ń tì yín àti lọ sọ́jà lọ ra pátá, ojú ń tì yín àti ṣí ara yín àti ṣí ọyàn wọn ọkọ yín lórí fóònù. Nígbà mi tó yẹ pé kọ́kọ́ ẹ bá wà níbi iṣẹ́ gan, wọ́gọ́ ló máa pè é, wàá pè sórí fídíò, ó ṣí fídíò yẹn, ó wo báyìí ọyàn ẹ ló máa rí straight, àbí kó wà níbi tó ti ń wẹ̀ lọ́wọ́, kó dẹ̀ ṣí fídíò yẹn, kó dẹ̀ rí ẹ ní wòwò. Wàá ti kọ́kọ́ pè sórí fóònù pé ṣé òun nìkan ló wà, pé kó make sure pé ó fẹ́ pè sórí fídíò nìkan ló máa wà o. Wàá ti kọ́kọ́ inform ẹ̀ lórí fóònù pé make sure pé ó fẹ́ pè sórí fídíò nìkan ló máa wà. Ó pè sórí fídíò, ó ṣí ẹ báyìí, bóyá ó ṣí ẹbí tó ti làbò sílẹ̀ nínú bedroom tó ti ń wẹ̀, àbó ó ṣí orí fídíò báyìí, ó ṣí fídíò tó wo fídíò ńgbà tó pè é, bí a lórí fídíò kọ̀ báyìí, ó rí ọyàn tó gbọ́yàn síta, ó rí tó làdí sílẹ̀ nínú bedroom, ó ń gbọ́ àti prepare rẹ̀, kò wá sí nílé nìyẹn, ó wà lájò, ó tún wá request ẹ̀ lọ́wọ́ ẹ. Wàláhì ó yẹ kó máa ṣọpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó tiẹ̀ ṣì rí tí ẹ rò ni. Ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kò tí ẹ yẹ kó dúró kó bí ẹ tó wà lájò tí ò sí nílé oṣù kíní oṣù kẹta, kò yẹ kó dúró kó bí ẹ kó tó máa gbọ́yàn síta fún lórí fóònù, kó tó máa ṣí ìdí wọn, kó mú ìdí ẹ kó ṣí, kó gba báyìí pé sórí rántí ó sì wà ń bí o, mo sì fílẹ̀ fún ẹ. Ó yẹ kó máa ṣe. Ó tún wá ṣe ọkùnrin tí wàá béèrè lọ́wọ́ ẹ, kí ló tún tì ẹ lójú ń bẹ̀? Ọkùnrin jẹ́ pé tẹ bá kú jọ wà, ó máa fẹ̀dílẹ̀ fún àdó, kò dẹ̀ sí lọ́dọ̀ ẹ, ó wà lájò, ó ní kó jẹ́ kó ń rọ́yàn, kó ń róbò, kó ń rídìí lórí fóònù, kí ló ń tì ẹ lójú ń bẹ̀? Ìjọ wo la fẹ́ gbọ́n? Tẹ́ ẹ bá dẹ̀ ṣí fún, àwọn kan wà tó jẹ́ wípé wọ́n á ya òbò yẹn, wọ́n á fi ránṣẹ́ sí i. Ní ìwọ tó yẹ kó wà níbì kan, kó sọ fún ọkọ ẹ pé o fẹ́ send nǹkan sí i, wàá ti protect fóònù ẹ dáadáa tí wọ́n ní àkẹ́, wàá ló fẹ́ send nǹkan sí i, wàá dẹ̀ ya òbò ẹ, ojú ẹ ò ní síbẹ̀, wàá send ẹ̀ sí ọkùnkùn ọkọ tó ti mọ ṣépò òbò ẹ tẹ́lẹ̀. Yẹgbà míì tí ọkùnrin bá ń rí, ó lè máa fi get ara ẹ̀ down. Tó bá jọkùnrin tó nífẹ̀ẹ́ tí ò dẹ̀ ready láti ṣèranù, tó bá fi ọyàn òbò ẹ yà sí tí ò sojú ẹ mẹ́, tó bá ń rí lásán, ìyẹn lásán lè jẹ́ kára ẹ̀ wálẹ̀ títí ẹ máa fi padà ríra yín. Tó bá dẹ̀ lóun fẹ́ lọ fi wọ̀n, jẹ́ kó lọ fi wọ̀n náà, ṣe bóun náà níyà. Kámbèlèté kò sí nǹkan tó jọ,
èmi ò rí nǹkan tó wà níbẹ̀ tá à lè fi gbé ọyàn síta fún ọkọ wa fún partner wa tó bá wà lájò tó bá request ó yẹ kí inú wa máa dùn ni ìyẹn gbọ́ tìta ó jókòó. Secondly, àwọn tí ọkùnrin tí wọ́n máa ń find it hard láti lè dá àwọn ọkùnrin tó ń find it hard láti lè dá ọkùnrin mi àdóbò títí á lóun ò lè dá bí àwọn ọkùnrin ṣe ní premature ejaculation tó ṣe ṣìṣe ń dá àwọn ọkùnrin míì wọ́n máa dóbò títí wọn ò ní lè dá irú nǹkan tó máa ń farú nǹkan báyẹn number one ó lè jẹ́ effect bóyá nígbà tó fẹ́ bí bóyá ó ti ní effect kan bí ó ti ní certain birth defect mo ní defect kan nígbà tí wọ́n tán bí tó ti affect reproductive system ẹ̀ ìgbà míì ó máa ń wà lifelong ìgbà míì dẹ̀kẹ̀rẹ̀ ó lè wà lifelong ìgbà míì ó dẹ̀ lè má wà lifelong kí ló máa ń ó dẹ̀ lè má wà lifelong bóyá ẹni tó jẹ́ pé látìgbà tó ti di wípé ó ti mature tó ti ń dóòbò ló ti ń ní problem yẹn àwọn yẹn ló jẹ́ pé láti jẹ́ pé ìjọ́ tí ọmọkùnrin tó ti gbọ́njú pé òun jẹ́ ọmọkùnrin tó ti bẹ̀rẹ̀ sí ní dóbò ló ti ní problem yẹn tí ò fúnra pé tó bá ti dóbò kò kí ń come àfi tí ó bá fa okó yẹn jáde tí obìnrin bá fẹnu fà àbí tó bá fọwọ́ fà kókó tó come bóyá ó ti ní problem yẹn tẹ́ pé kò sí bó ṣe lè dóbò tó yẹn ní lifelong ẹni tó yẹ pé láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ bó ṣe rí yẹn or acquired bóyá ẹni tó ti dóbò rí tó ti come tó ti dóbò rí lọ́pọ̀lọpọ̀ ọdún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ti come dáadáa tó wá di wípé certain time irú nǹkan báyẹn wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí tẹ́ pé tó bá dóbò kò ní come ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó máa ń masturbate ní gbogbo ìgbà ló máa ń ṣẹlẹ̀ sí pé kò sí bó ṣe lè dó obìnrin láì jẹ́ pé wọ́n padà yọ okó yẹn obìnrin fẹnu fà á fún wọn àbí àwọn fúnra wọn fọwọ́ ra àbí obìnrin bá wọn fọwọ́ ra wọn ò ní come ìgbà míì ó dẹ̀ máa ń wà psychological bóyá depression bóyá ẹni tó wà lórí antidepressant bóyá ẹni tó jẹ́ wípé ó ní stress bóyá ẹni tó jẹ́ wípé anxiety bóun fẹ́ dóbò wà lára ẹ̀ nígbà míì ó máa ń jẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ kí wọ́n come ìgbà míì ó lè jẹ́ mental health condition ìgbà míì ó lè jẹ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣó ti yé yín so tírú nǹkan báyẹn ìgbà míì ó lè wà generalize tó jẹ́ pé gbogbo obìnrin ló máa ń ṣẹlẹ̀ sí pẹ̀lú tẹ́ pé gbogbo obìnrin tó bá ti dó báyìí kò ní come ìgbà míì ó lè wà situational tó jẹ́ pé ó ní certain obìnrin tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ ó lè jẹ́ ìyàwó ilé ó lè jẹ́ pé tó bá ṣe níta ó máa come ṣùgbọ́n tó bá dó ìyàwó ilé ẹ̀ kò ní come tó bá ti rí wípé o ti nírú problem yẹn tó dẹ̀ ti ń come because nígbà ọ̀pọ̀lọpọ̀ gbà ó máa ń fa infertility nígbà tó bá come sóbò obìnrin báwo ló ṣe fẹ́ lóyún so tó bá ti jẹ́ pé ó wà situational tó jẹ́ pé ìyàwó ẹ̀ nìkan ló ń ṣẹlẹ̀ síbẹ̀ try láti mọ bó ṣe máa gbé ara ẹ̀ jáde bẹ́ẹ̀ tó bá wà generalize pé gbogbo obìnrin tó bá ti bá lò pọ̀ tó bá ti dóòbò kò kí ń come please ẹ tètè fúnra kẹ́ lọ rí doctor láti correct ẹ bó ṣe máa correct ẹ but tó bá jẹ́ pé ẹni tó máa masturbate ni ó máa mọ lára tẹ́ pé òbò ò ní jẹ́ kó come so ẹ kò tè mọ bẹ́ ṣe máa stop ẹ ṣe máa masturbate ẹ lè lọ ra cage tó máa ń fi okó sí tó máa tì pa tẹ́ pé tó bá ti fọwọ́ kan okó yẹn cage yẹn ni okó ẹ̀ máa kàn so á lè prevent ẹ láti máa sọ pé bí àwọn fọwọ́ kan ara ẹ pé ó fẹ́ láti lè dà because tẹ́ ẹ bá dà sínú òbò obìnrin kò ní bímọ kò ní lóyún so ẹni tó onímọ̀ye sọ wípé nǹpa míì lifelong ni tẹ́ pé láti ìbẹ̀rẹ̀ ayé ló ti wà pẹ̀lú yàn ìgbà míì acquired ni tẹ́ pé certain age àbí certain stage lèyàn ti acquire bóyá ẹni tó ti dóbò rí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá ṣẹlẹ̀ sí ìgbà míì èyàn ti lè ní láti bẹ̀rẹ̀ so tẹ́ bá ti rí àwọn traits yìí mo dẹ̀ ti sọ fún yín pé àwọn traits yìí mo dẹ̀ sọ àwọn circumstances tó máa ń kọ̀sẹ̀ ẹ lọ rí doctor yín ẹ má fi para tó bá ti ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ìgbà míì dẹ̀kẹ̀rẹ̀ ó ní nǹkan tó máa ń pè ní retrograde tó jẹ́ wípé kàkà kí àtọ̀ yẹn kó gba ibi okó jáde á lọ sínú àpò ìtọ̀ á padà tátọ̀ yẹn bá ń bọ̀ á padà sẹ́yìn á lọ sínú ilé ìtọ̀ bladder kò ní gba okó jáde á lọ sínú ilé ìtọ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń pè ní àwọn medical àwọn olóyìnbó máa ń pè ní retrograde bóyá kí àtọ̀ yẹn padà sínú ilé ìtọ̀ nínú àpò ìtọ̀ which is bladder kò wá ní gba onu okó jáde tó bá ti ní irú problem yẹn please tó ti ń ṣẹlẹ̀ tẹ́dẹ̀ rí pé ẹ̀kọ́ ẹ sáré lọ rí doctor yín
ó wà very important. Ẹ má bínú pé mi nílé sọ̀rọ̀ púpọ̀, mo ti fẹ́ sún mo kàn ní kí sáré ṣe kí n dáwọn èèyàn lóhùn ni. Tó bá di before the end of the week a máa sọ̀rọ̀ lórí kò ń ṣe obìnrin nìkan ló yẹ kó máa ṣètọ́jú ara, ọkùnrin náà yẹ kó máa ṣètọ́jú ara. A máa sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo ẹni tẹ́ bá dẹ̀ fẹ́ oògùn ìdákọ́lẹ̀ ẹ má gbàgbé láti pè mí sórí +44 7404 85 1234. Ire o, ó dàbọ̀.